Àjọ EFCC ti mú Tambuwal ohun tí wọ́n lọ ṣe nìyí. Àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu lórílẹ̀‐èdè yìí Economic and Financial Commission ti mú gómìnà ìpínlẹ̀ Sokoto nígbà kan Aminu Tambuwal lórí ẹ̀sùn pé ó ṣe owó tó tó $200 bílíọ̀nù báṣubàṣu. Bí Tambuwal ṣe gba àwọn owó náà jáde ni wọ́n sọ pé ó lòdì tó sì níjìyà lábẹ́ òfin ṣíṣe màgòmágó owó ìlú eléyìí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2022. A gbọ́ pé nǹkan bí aago 11:30 àárọ̀ ọjọ́ Monday tó kọjá ní Tambuwal dé sí olú iléeṣẹ́ àjọ EFCC nílùú Àbújá níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò. Gẹ́gẹ́ bí àwọn oníròyìn ṣe gbọ́, Tambuwal wí tẹnu rẹ̀ lórí bí wọ́n ṣe ná owó náà lásìkò tó jẹ́ gómìnà àti bí wọ́n ṣe gba owó ìlú jáde láì gba ọ̀nà tó tọ́. Agbẹnusọ fún àjọ EFCC Délé Oyèwálé sọ pé òun kò ní nǹkan kan sọ lórí ọ̀rọ̀ náà títí di ìgbà tí ìwádìí yóò fi parí. Tambuwal ló jẹ́ gómìnà ìpínlẹ̀ Sokoto lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP láàrin ọdún 2015 sí 2023 lẹ́yìn tó ti kọ́kọ́ jẹ́ abẹnugan fún àwọn aṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè yìí.